ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله. أدعي وأقول يا رب يا رب، تبقى لي حسن وجاه، زدني بحبك حب يا رب، تبارك لي في عيالي وبصحتي ومالي، تبارك لي في عيالي وبصحتي ومالي وبكل آمالي، أسعى لما ترضى. ماشي شرع لعباده سبيل الفوز والنجاة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، يسر لمن شاء من عباده التمسك بحبله المتين والسير على صراطه المستقيم، وأشهد أن محمدًا عبده المجتبى ورسوله المصطفى صلى الله عليه وعلى آله وصحبه ومن سلك سبيله واستنى بسنته إلى يوم الدين. أما بعد، ولو أن لي في كل منبت شعرة لسانا يبث الشكر كنت مقصرا. السلام عليكم ورحمة الله وبركاته. dájúdájú nínú kí Ọlọ́run ọba èyí tọ́lọ́run ọba ṣe fún wa eléyìí tó pọ̀ tó ṣe pé téèyàn bá ní kó wọn máa kà lọ́kọ̀ọ̀kan èjèèjì tó ṣe pé èèyàn ò lè máa iye òǹkà rẹ̀. òun náà ni pé lẹ́yìn ìgbà tó ṣe àwọn nǹkan tí í ṣe ọ̀ranyàn lọ́ranyàn lórí wa nínú ẹ̀sìn Islam, kò tún wá fi wá sílẹ̀, ńṣe ló tún fi àwọn àṣelọ́lá àṣẹ ló tún fi kún wa. eléyìí tó ṣe pé látara rẹ̀ Ọlọ́run máa ṣe àgbéga pò fáwọn ẹni tí máa ń mójútó ọ̀ranyàn tí wọ́n sì ń mójútó àṣelọ́lá. látara rẹ̀ Ọlọ́run máa ṣe ìpẹ̀sẹ̀ rẹ̀ fún ẹni tí bá ń mójútó ọ̀ranyàn àti súnà, yóò sì máa san wọ́n ní àdìpẹ̀lẹ̀ ẹ̀san rere lórí gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí báyìí. yóò máa tara rẹ̀ yóò máa mú òkúta àdìgbòlù tí èjé kárí ìlọsíwájú láti jẹ́ kí ọwọ́ bá oríire tayé àti tàlùkìyàmà, yóò máa gbé kúrò lọ́nà wa. kò sì sí tàbí ṣùgbọ́n ìpè bùkátà tí mùsùlùmí ní sí àti tẹpẹlẹ mọ́ mímójútó àwọn anáfìlà, àwọn àṣelọ́lá ìjọsìn, ọ̀gá púpọ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá mójútó ọ̀ranyàn tán. bẹ́ẹ̀ sì ni bùkátà wa sí ká má yẹ ká sì má gbò nípa ṣíṣe àwọn nǹkan tó jẹ́ náfìlà àló lágbára púpọ̀. nítorí pẹ̀lú bẹ́ẹ̀ èèyàn ó ṣe láǹfààní àti bọ́ nínú kòtò ọ̀fìn orí ibú eléyìí tí ó ṣẹlẹ̀ sáwọn ẹni tó bá takòtò Ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ẹni tó ń mójútó ọ̀ranyàn tó sì tún mójútó àwọn náfìlà yóò láǹfààní kọ́nà wọn bó gbé dìde lọ́la alkiyama láàrin àwọn ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí, nítorí pé lẹ́yìn tí wọ́n mójútó ọ̀ranyàn tán wọ́n tún mójútó súnà. bẹ́ẹ̀ tá a bá wá wo àwùjọ wa lónìí, tá a bá wo àyíká wa, á rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń forúkọ jẹ́ mùsùlùmí ni wọ́n ti pa ọ̀rọ̀ ká mójútó ìtọ́jọ́ranyàn nínú ẹ̀sìn ni wọ́n ti pàtì. à ń bọ̀sibọ́sí èyí tọ́jàsí lọ́lá. nígbà tí èèyàn sọ̀ràn àyàn, báwo ló ṣe fẹ́ ṣe náfìlà? kọ́dà gan á rí wípé pípa mọ́sálásí láàyùn, àìkò fi mọ́sálásí sí ipò tọ́lọ́run bá fi sí, àyè tó ṣe pé ń ṣe ló yẹ ká máa lọ ọbẹ̀ ní gbogbo ìgbà láti lọ jọ́sìn fọ́lọ́run. á rí i pé eléyìí ó ti di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí tó jẹ́ pé wọ́n kàn pa mọ́sálásí tì ní,
torí ẹ̀ ló ti jẹ́ pé mọ́sálásí la rí lọ́pọ̀lọpọ̀ àrí jàmá wọ́n máa wá kọ́ lórin láyé jọ́hún wípé ará àdúgbò ẹ bẹ̀rù Ọlọ́run nítorí pé mọ́sálásí la rí àrí jàmá ṣùgbọ́n lónìí aráàlú ẹ bẹ̀rù Ọlọ́run nítorí pé ó ti kúrò ládùúgbò faqad ammatil fitna wa sha'at débi wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí ẹ̀rí kan pa mọ́sálásí tí wọn ò kírun bẹ́ẹ̀ àní bàbá kan ń pèrun nígbà tó pèrun títí ó wá bẹ̀rẹ̀ sí ní tún ké lẹ́yìn ìgbà tó ké tó pèrun tán pé bàbá alágbájá àti pèrun tó ṣẹ́jú mẹ́wàá o bàbá àtàmẹ́dù àti ti pèrun tó ṣẹ́jú mẹ́wàá o ẹ̀yin náà ẹ má jáfara o ẹ̀yin náà ẹ má pẹ́ o nígbà tí ó pe gbogbo wọn tán lọ́wọ́ àníjọ́ bàbá lè máa mú à ń retí ẹ̀yin náà o subhanallah idha kana rabbul bayti bid-duffi dhariban fasimatu ahlil bayti kulluhum raqsu wọn nígbà tí bàbá ilé bá ti gbé gángan tí máa ń lù kí làwọn ará ilé ó ṣe gbogbo wọn kìjọ mọ́lẹ̀ ni kódà ètò ìbanilẹ́rù jù ó ní wípé a rí nínú àwọn mùsùlùmí àwọn ẹni tó ṣe wípé wọ́n mójútó ọ̀ranyàn wọ́n ní táwọn bá ti ṣe ètò ọ̀ranyàn nínú ìjọsìn wípé gbogbo ètò jẹ́ náfìlà àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn rí nínú ọ̀kan nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ẹnìkan béèrè àwọn irun mélòó lọ́lọ́run sí lọ́ranyàn lórí mi Ànábì sọ fún wọn ní irun márùn náà ni zaka ńkọ́ wọ́n ṣàlàyé fún ààwẹ̀ ńkọ́ wọ́n ṣàlàyé fún hajj ńkọ́ wọ́n ṣàlàyé fún onítọ̀ oní la azidu ala dhalika shay'a ẹni fi nǹkan kan kún Ànábì sọ pé aflaha in sadaq yóò sórí ire tó bá yẹ kó dodo lọ sọ wọn ní sáfù rẹ̀ làwọn tò sí ń tà wọn táwọn bá ti sí ọ̀ranyàn àwọn òní nǹkan kan fi náfìlà ṣe wọn wá gbàgbé ipò wa nù àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú táwọn náà gbà wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo wa Ọlọ́run ọba ní ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbah ẹnìkan òfin kankan wá ti sún mímí Ọlọ́run ọba tèmi Ọlọ́run ọba fẹ́ràn bíi kó nítọ̀hún ṣe ní tí mo ṣe lọ́rùn àyàn lé lórí gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ Ọlọ́run tó fẹ́ jẹ́ ní Ọlọ́run ọba ní tòótọ́ ìgbésẹ̀ tó gbé tọ́lọ́run ọba ó fi nífẹ̀ẹ́ rẹ òun náà ní kó mójútó gbogbo ntọ́lọ́run ṣe lọ́rùn àyàn lé ọ lórí Ọlọ́run wa ni tó bá ti wá jẹ́ ní tí mójútó ní tí mo ṣe lọ́rùn àyàn lé lórí kò ní yé gbìyànjú láti wá ti sún mímí Ọlọ́run pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tó jẹ́ náfìlà títí tèmi Ọlọ́run ọba ó fi fẹ́ràn rẹ̀ sabiluka ila an tanala mahabbata Allah mudawamatuka ala an-nawafil ba'da al-fara'id ojú ọ̀nà tó gbà tó fi dẹni tó láǹfààní sí àtijẹ́ni tí ó jèrè kọ́lọ́hún ó nífẹ̀ẹ́ rẹ̀ òun náà ní kó jẹ́ni tí ó tẹra mọ́ ṣíṣe náfìlà lẹ́yìn tó ti kọ́kọ́ mójútó àwọn ọ̀ranyàn tábà wá wò ọ̀pọ̀ nínú àwọn ẹni tó ń gbìyànjú lórí àti tẹ̀lé lánàá Nábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tó ṣe pé àwọn gan alára wọn ti pa sunnati tí wọn bá pèrún ẹ̀rí pé wọn kàn wọlé ni ìrun ọ̀ranyàn ni wọn ò ní kí náfìlà kan kó tó di pé wọn kírun ọ̀ranyàn àwẹ̀ Ramadan tó bá ti pẹ̀yìn dà wọn ò láwẹ̀ kan tán tó ń gbà mọ́ nínú ìgbésí ayé wọn az-zakah ẹni tí ń yọ zaka nínú wọn á rí i pé kò ní sàrà míì títún ṣe láti rí ìyọ́nú Ọlọ́run ẹni tó ṣe hajj rí nínú wọn ọlẹ́yọ̀ kan náà ni ohun tí ẹ̀ ní gbìyànjú láti ṣe ìtọ́jẹ́ náfìlà só sì dáa bẹ́ẹ̀ wa fil muqabil tí a bá wo agbọn kejì á rí i pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé àwọn pa ọ̀ranyàn tì náfìlà làwọn mójútó wọn mọ mójútó náfìlà nínú ọrùn èèyàn lè sọ fún yín pé mo kí ẹgbẹ̀rún rákà lálẹ́ àná ẹgbẹ̀rún rákà lálẹ́ àná subhanallah kí wọn lè ń ké ń bẹ yóò ní àwọn súra tó pọ̀ ni walimada kí ló dé tá a rí yín kẹ wá kírun àsùbá náfìlà òru kò jẹ́ kó ká àsùbá náfìlà òru kò jẹ́ kó kí sọ̀látù dhuhr náfìlà òru kò jẹ́ kó kí àsù limada nítorí pé ń wò pé tó ń bá ti ṣe náfìlà kò sí tó ń fẹ́ fọ̀ràn àyàn sí so eléyìí náà aburú ńlá ni o wàlà hawla wàlà quwwata illa billah torí de eléyìí ló ṣe pàtàkì wípé ká sì tara ẹni jí fúnra wa nípa òǹtọ́jẹmọ́ àwọn àṣelọ́la àṣẹ ṣùgbọ́n síwájú eléyìí àmọ́ yìí pé ètò ga
tó ga jù nínú àwọn orígun ẹ̀sìn Islam tá a bá ti yọwọ́ ash-shahadatan òun náà ni as-salah. As-salah eléyìí ti ṣe ìrun kíkí kò sí tàbí ṣùgbọ́n ìpè ẹnu àwọn olùmọ́kò lórí pé ọ̀ranyàn ni ká kírun jẹ́ lórí gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí. Ó jẹ́ mùsùlùmí tó ní làákàyè, ó sì jẹ́ mùsùlùmí tó ti bàlágà, ó sì jẹ́ mùsùlùmí tó ṣe pé ntí máa dín ni lọ́nà láti lè kírun fọ́lọ́run kò sí pẹ̀lú ẹ̀, kò jẹ́ni tí ń ṣe nǹkan oṣù, kò sì jẹ́ni tẹ́jẹ̀ ìbí máa ń jáde lára rẹ̀. Ọ̀ranyàn ló jẹ́ lórí àwọn eléyìí pé kí wọ́n kírun ọ̀ranyàn o. Eléyìí ló fà á ló fi jẹ́ pé nígbà tá a wà àwùjọ tá a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọn kì í kírun, ọkùnrin sì ni wọ́n ní làákàyè, wọ́n sì jẹ́ni tó ti bàlágà. Nígbà tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ ó tó bí àárín kan iná bá wá sí mọ́sálásí, àwọn yẹn wá ń wojú ara wọn, ẹ̀rín bá pa wọ́n ní kí ló dé tẹ̀rín pa yín? Wọ́n ní ẹ̀rín pé bàbá ṣẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù iná ní ń pa wá, nítorí pé àtìgbà tí wọ́n ti wá mọ́sálásí tẹ́lẹ̀ wọ́n ń ṣe nǹkan oṣù ní subhanallah. Ẹ̀yin sì ti mọ̀ pọ́kùnrin kì í ṣe nǹkan oṣù, kí wọ́n ló mú wọn wà mọ́sálásí lóòótọ́ tí ìbá ṣe pé ń ṣe nǹkan oṣù àbáàdì. Eléyìí fi hàn wá wípé àfi ká mójútó run nítorí pé ẹ̀sìn ti wà nù. Ó wà nínú al-Qur'an al-Karim àwọn oríṣiríṣi ẹ̀rí tí wọ́n ń tọ́ka sí bí ìrun ti ṣe jẹ́ ọ̀ranyàn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba wa tó ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa'a wa yuqimu as-salata wa yu'tu az-zakata wa dhalika dinul qayyimah. Ọlọ́run ní àpá wọn láṣẹ pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí wípé kí wọ́n máa jọ́sìn f'Ọlọ́run ọba lẹ́ni tí sì ń ṣe àfọ̀mẹ́sìn yìí f'Ọlọ́run tó sì fi ojú ọ̀nà tí ó làgàra sílẹ̀ lọ sí èyí tí ó làgàra. Kí wọ́n máa gbé irun dúró, kí wọ́n sì máa yọ zaka, àṣẹ Ọlọ́run ọba ni. Ẹ̀yin náà sì mà wípé nínú ọ̀pọ̀lọpọ̀ àyá al-Qur'an Ọlọ́run ọba ń sọ fún wa pé wa aqimu s-salata wa atu z-zakata, ẹ máa gbé irun dúró, ẹ máa yọ zaka. Bẹ́ẹ̀ ni nínú àyá mi hafidu ala s-salawati was-salati al-wusta wa qumu lillahi qanitin, ẹ mójútó ìrun kíkí, ẹ mójútó ìrun kíkí, ẹ sì tún mójútó ìrun tí ń bẹ láàrin salatul asr. Ẹ wá dúró f'Ọlọ́run lẹ́ni tó ṣe wípé ó jìnnà sí mi máa sọ̀rọ̀ tí èsì ara àrùn, gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith ipa anabi sallallahu alayhi wa sallam sàábẹ́ ní nígbèsè ayé anabi àwọn jẹ́ni tó ṣe pé máa ń sọ̀rọ̀ lórí ìrun. Zayd ibn Abi Arqam ọlọ́wọ́n máa ń sọ̀rọ̀ lórí ìrun síwájú kọ́lọ́wọ́n bó tó sọ àyà yìí kalẹ̀. Nígbà tí àyà sọ kalẹ̀ pé wa qumu lillahi qanitin, ẹ sì dúró lẹ́ni tí ó máa kírun f'Ọlọ́run, ó ní sàkìtì, lẹ́ni tí ó máa dákẹ́ tí ò ní máa sọ̀rọ̀ tí kì í sára àrùn lórí ìrun. A sì rí nínú àyà mi Ọlọ́run ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta, ọ̀ranyàn tó lákòókò ìnìrun jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo. Torí ẹ̀ a rí àwọn ẹ̀rí yìí wọ́n ń tọ́ka sí pé ọ̀ranyàn ni ká kírun. Eléyìí tó túmọ̀ sí pé èèyàn ò lè jẹ́ mùsùlùmí tí ò bá mójútó ìrun kíkí. Ìrun kíkí ara ẹ̀sìn Islam ni. Báwo la ti ṣe fẹ́ wà àlùjánnà, báwo la ti ṣe fẹ́ ṣoríire ní ìgbà tá a bá mójútó ntọ́lọ́run fi pa wá láṣẹ? Àwa fẹ́ gba ntí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run dáadáa tí gbogbo wa ń fojú sùn yẹn àlùjánnà. Kí ló dé táwọ̀ wá ní ṣe ntọ́lọ́run fi pa wá láṣẹ? Eléyìí tí ó mú wa láǹfààní àti ṣoríire, eléyìí tó ṣe pé orí ibú kì í dé lẹ́yìn rẹ̀ mọ́ láéláé, aljanna. Ó wà nínú hadith èyí tí Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu anhuma tó gbà wá látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n ní buniya al-islamu ala khamsin, wọ́n ní orí òpó márùn ìní Ọlọ́run ọba mẹ́sìn islam lé lórí. Wọ́n wá dárúkọ as-salah nínú àwọn orígun márààrún yìí. Àwa náà sì ti mà ipe gbogbo ilé wa tá à ń kọ́, àwọn yàrá wa tá à ń gbé, á rí i pé orígun mẹ́rin ìnílé máa dúró lé lórí, àbí yàrá tí orígun kan bá ti lè yẹ̀gẹ̀rẹ̀ tó bá kú ńbẹ̀, ilé ò ní tún dúró lálàáfíà mọ́. Báwo ni ìwọ náà ó yẹ kó o ronú débẹ̀ pé ńgbà tó ti parun tì tó o mójútó òrùn kíkí má, ó dájú pé ìsìláàmù rẹ kò dájú pé ń bẹ lálàáfíà mọ́. Torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún wá nínú hadith láti ọ̀dọ̀ Abdullah
ibn Abbas radiyallahu anhuma ó ní nígbà tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n rán Mu'adh ibn Jabal tí wọ́n rán lọ sílẹ̀ Yemen wọ́n sì kútùbà fún kótó dípọ̀ lọ wọ́n ní innaka ta'ti qawman ahla kitab wọ́n láwọn ẹni tá a rán sí tọ̀ ń lọ báyìí àwọn kan ni o nínú àwọn ẹni tá a ti fún ní tírà ìyẹn ni pé Yahud ẹni wọn eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ńgbà tá a bá fẹ́ rán yẹn lọ jíṣẹ́ kan níbì kan ó yẹ ká ti ṣe ìlanilọ́yẹ̀ fún nípa ibi tí ń lọ irú àwọn ta ni ń lọ bá àti pé irú iṣẹ́ wo ni ó jẹ́ fún wọn ọ̀nà wo ni ó sì gbà jíṣẹ́ yìí fún wọn gbogbo ìlànà Nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni wọ́n ṣe ń bì. wọ́n sọ fún Mu'adh wípé falyakun awwala ma tad'uuhum ilayhi shahadatu an la ilaha illallah wa anni rasulullah jẹ́ kí àkọ́kọ́ ntọ́ kọ́kọ́ pè wọ́n lọ sídìí rẹ̀ tí nǹkan mi ò gbọ́dọ̀ síwájú rẹ̀ kọjá sí pé pípè wọ́n lọ sídìí jíjẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ẹlẹ́dàá gbogbo wa kó o sì tún pè wọ́n lọ sídìí kí wọ́n jẹ́rìí pé mi anabi Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni mí fa inhum ata'uka lidhalik fa a'limhum anna Allah aftarada alayhim 5 salawatin fi kulli yawmin wa layla tí wọ́n bá ti gba ilé yìí wọlé tí wọ́n bá ti gba ilé yìí wọlé wá fi yé wọn ìpè Ọlọ́run ọba ṣe ìrun kíkí ó ṣe lọ́ranyàn lé wọn lórí ìrun tí wọ́n máa kí lóru àti lọ́sàn ìrun wákàtí 5 bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmẹ̀sìn Islam ẹnu wọn kò lórí wípé ọ̀ranyàn ni ká kírun ṣe a sì gbọ́dọ̀ fi ìrun ráre gbogbo ìgbà gbogbo àkókò tó fi dórí aláàrẹ̀ akramakumullah ó wà nínú sunna nabi sallallahu alayhi wa sallam pé téèyàn bá ń sáré tí ò bá lè dìde kírun láì kó farati kó dìde kírun lẹ́ni tó farati tí ò bá sì lè dìde kírun lẹ́ni tó farati a jẹ́ pé kó jókòó láì farati tí ò bá lè jókòó láì farati kó jókòó lẹ́ni tó farati tí ò bá sì tún lè jókòó lẹ́ni tó farati a jẹ́ pé kó fi ẹ̀gbẹ́ lélẹ̀ subhanallah ìbá jẹ́gbẹ́ ọ̀tún ìbá sì jẹ́gbẹ́ òsì eléyìí túmọ̀ sí pé ìyẹn ò bá tiẹ̀ wà lórí ìdùbúlẹ̀ àárẹ̀ ọ̀ranyàn ló jẹ́ lórí ẹ̀ wípé kó mójútó ìrun kíkí ní gbogbo ìgbà ní gbogbo àkókò láyé yìí ó yẹ kí a pàkíyèsí ara wa lọ sídìí ká máa bá ti ṣe ṣọ́ra lára àjàmbá eléyìí tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ṣàárẹ̀ kù bóyá wọ́n ń ṣàárẹ̀ ńlé ni o àbí wọ́n ń ṣàárẹ̀ nílé ìwòsàn á rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹni tó ń ṣàárẹ̀ yìí ibi tí kò ń ká wọn mọ́ kìí ṣe ibi tó dára nítorí pé wọ́n lè wà ní dùbúlẹ̀ àárẹ̀ nílé ìwòsàn àbí kó jẹ́ pé wọ́n ń bẹ ní dùbúlẹ̀ àárẹ̀ lábẹ́lé kó jẹ́ pé gbogbo àwọn ẹni tó wà nítòsí wọn látàrí àìlágbọ́yé tó péye nípa ẹ̀sìn Islam oúnjẹ tí wọ́n jẹ ni wọ́n máa sáré mú wá fún wọn bí wọ́n ti ṣe nu ẹ̀gbin tí ń jáde lára wọn nù ẹni nǹkan tí wọ́n kà kún bàbàrà wọn ò ní mójútó yí pé ẹrú Ọlọ́run màlélẹ́ yìí kò tí ì kú làákàyè sì ń bẹ lórí ẹ̀ nítorí pé mọ̀sán lọ́sàn ó sì mòru lóru ọ̀dọ́ máa tiẹ̀ mọ̀ yàtọ̀ sọ́mọ ẹlòmíì ó sì dáwọn ìyàwó rẹ̀ mọ̀ yàtọ̀ sí ìyàwó ẹlòmíì wọn ò ní pè lọ sídìí kó kírun torí pé bí ó bá lè ṣàlùwàlá kírun ó sì lè ṣe tàyẹ́mù tí ó bá tiẹ̀ lè ṣàlùwàlá tí ó sì lè ṣe tàyẹ́mù ká bá ṣe tó bá tiẹ̀ jẹ́ pé tómi bá kàn lára yóò níla bẹ́ẹ̀ tá a bá fi èèpẹ̀ pa lára kò ní rọgbọ falyattaqillaha mastata'a kó kírun lódì wọn abágbára rẹ̀ bá tún ṣe máa gbogbo eléyìí ń bẹ nínú tó yẹ ká mójútó ìwọ tó ń tọ́jú aláàárẹ̀ tó o bá mọ̀ nípa ẹ̀sìn Islam á pè aláàárẹ̀ yẹn kú oríire ṣùgbọ́n ní tí ń tọ́jú aláàárẹ̀ tí ò lóye tí ò ní mọ̀ nípa ẹ̀sìn Islam á pè ha irú ta wá lẹni tí mójútó aláàárẹ̀ yìí báyìí tó ṣe kó ṣeéṣe kó kú nípò pé kó jẹ́ mùsùlùmí má nítorí pé yóò kú ẹlòmíì lè sàárẹ̀ oṣù mẹ́ta bẹ́ẹ̀ tí ò ní kírun fọlọ́ yóò wá bá bẹ́ẹ̀ kú láì jẹ́ pé làákà ikú ò lórí ẹ̀ ẹlòmíì nínú wọn ó sì lè jẹ́ pé ọ̀sẹ̀ méjì péré náà ni kò fi kírun fọlọ́ wàlà hawla wàlà quwwata illa billah lẹ́yìn eléyìí tá a bá wá wo náfìlà eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ náfìlà gbólóǹkan ni tó jẹ́ ti èdè lárúbáwá wọ́n máa lò bí ma'na ziyada ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ àlékún ìní náfìlà
torí ẹ̀ ìlànà olùmọ̀ fi sọ yìí pé an-nafilatu fil ibadati ma kana ziyadatan ala al-asl ìdá ń pè ní náfìlà nínú ìjọsìn òun náà ni tó jẹ́ àlékún lórí tó jẹ́ ìpìlẹ̀ bá a ṣe ṣẹ̀sìn. lápèjúwe tá a bá wo as-salat a rí i pé ìrun tọ́lọ̀ ń ṣe lọ́ranyàn lé wa lórí ìrun wákàtí 5 péré ni eléyìí tó jẹ́ pé ọ̀ranyàn ní ká kí ní gbogbo ojoojúmọ́. àwọn àrùn kan wá wà tó ṣe pé wọ́n jẹ́ àlékún lórí àwọn àrùn wákàtí 5 yun eléyìí tí ìsìláàmù ṣe wá lójú kòkòrò ká máa kí wọn àwọn eléyìí là ń pè ní an-nawafil. gẹ́gẹ́ bí irun tó kí síwájú kó tó kírun àsùbá láàárọ̀ yìí eléyìí tó kí kó tó di kó kí sọ̀látù zuhur lọ́sàn-án yìí eléyìí tó tún kí lẹ́yìn sọ̀látù zuhur irú èyí tó ṣe pé o lè kí tó bá wù ẹ́ síwájú ká tó kí sọ̀látù asr irú èyí tó máa ń kí lẹ́yìn sọ̀látù maghrib irú èyí tó sì máa kí lẹ́yìn sọ̀látù isha bákan náà èyí tó jí kí lóru òní kó tó di kó àlùfájàrí yọ gbogbo àwọn eléyìí àwọn àlékúnnù lórí àwọn àrùn tọ́lọ̀ wọn bá ṣe lọ́ranyàn lé wa lórí. ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa a rí i pé náfìlà àwọn olùmọ̀ nípa èdè lárúbáwá wọ́n nídìí tí náfìlà fi jẹ́ ziyada ala al-asl wọ́n ní òní pé li annaha ziyadatu ajrin lil muslimin ó jẹ́ àlékún lórí ìpìlẹ̀ ń tà sí lọ́ranyàn lé wa lórí nítorí pé òun gangan fúnra ara rẹ̀ a máa bí àlékún ẹ̀san rere fẹ́ni tí máa ń ṣe nínú àwọn mùsùlùmí. wọ́n lè dọ́gba o ẹni tó sì pọ́nrán yẹn lásán ló mójútó kò sí náfìlà nínú ẹrù rẹ̀ pẹ̀lú ẹni tó ṣe é pé bí tí ṣe ń sọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà ni mójútó náfìlà. tá bá wá padà lọ sínú àwọn tírà níbi tí wọ́n ti ń ṣe àlàyé àwọn gbólóhùn tá ń lò nínú ṣẹ̀ríà wọ́n ní an-nafilatu hiya ziyadatu ala alwajib níta ń pè ní náfìlà òun náà ni gbogbo ntọ́ bá ti lé lórí ọ̀ranyàn gbogbo ntọ́ bá ti lé lórí ọ̀ranyàn àwọn kan ní ma uddiya ziyadatan an alfara'id wa tashmalu sunnata wal mandub wọ́n ní gbogbo ntọ́ bá ti ṣe tó jẹ́ àlékún lórí ọ̀ranyàn náfìlà nínú rẹ̀ náà ní sunna sọ́mà yìí pé kíní yòó ìdájọ́ rẹ̀ ní sunna náfìlà ó lè ní ìtumọ̀ náfìlà nínú rẹ̀ náà tún ní mandub inú rẹ̀ nítorí wọ́n máa ń pè ní mandub inú náfìlà lónà ṣùgbọ́n bí as-sunna yìí ṣe gbogbo ìgbà ní máa túmọ̀ sí àlékún yìí ṣe gbogbo ìgbà ní máa túmọ̀ sí náfìlà nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àwọn olùmọ̀ bá ń pè wá láwùjọ lọ sídìí kásẹ báyìí kásẹ báyìí kásẹ báyìí nítorí parí nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ààrẹ ni tí wọ́n máa sọ fún wa pé nbọlẹ́lẹ́ ti rí nínú sunna àjẹ́ pé sunna lélẹ́yìn kì í sọ̀rọ̀ àyàn àjẹ́ pé tí wọ́n bá ti jẹ́ pé sunna ni kì í sọ̀rọ̀ àyàn wọ́n bá mú wọ́n sọ sínú gbàlẹ̀ ẹni kí ajẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa dá irùngbọ̀n wa sí ká má máa fà dànù kí lẹ pé náà rí sunna náfìlà nù ẹ̀pà eléyìí tì ẹni kájẹ́ni tó ṣe wípé ẹ̀wù rẹ̀ kò ní máa wọ́lẹ̀ kí lẹ pé sunna wọn ni ẹ̀pà eléyìí tì kájẹ́ ó yé wa o lábẹ́ òfin ṣẹ̀ríà al-Qur'an masdarun min masadir at-tashri' fi al-Islam kama as-sunnatu masdarun min masadirihi al-Qur'an àti sunna yẹn ìpìlẹ̀ méjì ni wọ́n jẹ́ nínú àwọn ìpìlẹ̀ tá a ti máa mófin nínú ṣẹ̀ríà lílò tí wọ́n sì ń lo gbólóhùn sunna ó máa ń yàtọ̀ látọ̀dọ̀ àwọn olùmọ̀kan sáwọn olùmọ̀míì sunna eléyìí tá à ń tọ́ka sí ipò lè nítumọ̀ náfìlà níbí òun náà ni sunna inda al-fuqaha sunna lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh tólùmọ̀ nípa fiqh tó bá ní sunna ní ìdájọ́ nǹkan yìí ó túmọ̀ sí pé laysa biwajib ay ma yumdahu fa'iluhu wa la yudhammu tarikuhu shar'an
nǹkan tó ṣe pé téèyàn bá ṣe wọ́n yìn ṣùgbọ́n téèyàn bá pátì wọn ò ní bẹnu àtẹ́lù ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run. Eléyìí ni sunna nínú fiqh. ṣùgbọ́n sunna táwọn olùmọ̀ nípa da'wa, àwọn olùmọ̀ nípa ìpeni lọ sí ojú ọ̀nà tó yẹ ká máa tọ̀, táwọn bá pé sunna ní nǹkan báyìí kò túmọ̀ sí pé nǹkan wọ̀nyí sọ̀ràn yẹn o, nítorí pé tí ó wá nínú sunna gangan fúnra ara rẹ̀ ya'tarihi al-ahkamul khamsa, àwọn àdájọ́ oríṣiríṣiríṣi tó wà nù ṣẹ̀ríà márààrún àtúlẹ̀ mọ́ náà nù ẹ̀. ìbẹ́nu tó wà nù sunna tó yẹ pé ìdájọ́ rẹ̀ ọ̀ranyàn ni, ìbẹ́nu tó wà nù sunna tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ mandubu ni kì í sọ̀ranyàn, ìsìnbẹ́nu tó wà nù sunna tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ mubaha ni, ó sì ń bẹ́nu rẹ̀ ètò jẹ́ pé ìdájọ́ rẹ̀ ńkọ́ haram ni, ó sì ń bẹ́nu rẹ̀ ètò jẹ́ pé ìdájọ́ rẹ̀ ńkọ́ makruhu ni. torí ẹ̀ sunna tá à ń sọ ń bí ipò lè túmọ̀ sí náfìlà, òun náà ni sunna nínú ilmul furu'a, ìmọ̀ furu'a tí wọ́n bá sọ pé sunna níjọ́ wọn gbà lérò ń bẹ̀ ni pé kì í sọ̀ràn yẹn. Al-Imam An-Nawawi rahimahullahu ta'ala wọ́n ní ní ìpìlẹ̀ tí wọ́n bá sọ yìí pé náfìlà ní kankan ní tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ìtẹ̀lé t'Ọlọ́run, gbogbo tí wọ́n bá ti pè ní fi'lu tatawwu' ìtẹ̀lé t'Ọlọ́run ní túmọ̀ rẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní lò fún nǹkan tí kìí sọ̀ràn yẹn. ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam gbólóhùn at-tatawwu' àtinúwá wọ́n máa ń lò fún tẹ̀lé t'Ọlọ́run, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà di tí wọ́n ń lò fún ntí kìí sọ̀ràn yẹn. kí wọ́n á ní ìyàtọ̀ tó wà láàrin at-tatawwu' àti an-nafila àti sunna àti mustahab. tí a máa ń ka àwọn tírà fiqh á rí i pé gbogbo gbólóhùn yìí ni wọ́n máa ń lò. wàá pa jùlọ tí a máa ń ka tírà fiqh al-malikiyya wọ́n lè pé sunanul wudu, ńgbọ́ bá tún yá wọ́n tún ní fadailul wudu, ẹlòmíì tún lè ní mustahabbatul wudu. a sì máa nínú usulul fiqh pé gbogbo àwọn gbólóhùn nǹkan kan náà wọ́n máa lò fún. kí ló dé táwọn fuqaha tí wọ́n wá ń ṣèyapa níbi lílo àwọn gbólóhùn yìí. Al-Imam An-Nawawi wọ́n ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn nǹkan wọ̀nyí oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí. oríṣi mẹ́ta làwọn èèyàn pín sí nípa fífèsì rẹ̀. wọ́n ní ohun tí wọ́n ń pè ní tatawwu' òun náà ni ma lam yarid fihi naqlun bi khususiyyatihi, gbogbo ntẹ́rì kan pàtó tí o bá ti wá lórí ẹ̀ wọ́n lò ní wọ́n ń pè ní tatawwu'. bal yaf'aluhu al-insanu ibtida'an, eléyìí tó ṣe pé èèyàn ṣe láti inú wa ni, kì í ṣe pé ẹ̀rí kan pàtó ńlọ wá wípé kéèyàn ò ṣe bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí nísìn kó lọ ṣàlùwàlá kó sì bẹ̀rẹ̀ sí ní yan náfìlà, tó bá ti kí rákà méjì ó sálámà, tó bá ti kí rákà méjì ó sálámà, tó bá ti kí rákà méjì ó sálámà pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ tara bẹ́ẹ̀ súnmọ́lọ̀. ẹnì kò ní sọ fún ọ kó ń ṣe bídà báwò, lópin ìgbà tí wọn náà bá ti sọ pé ẹni tí wọn bá ṣe bẹ́ẹ̀ báyìí báyìí ni ó jẹ́ fún. so eléyìí wọn ní fi'lu tatawwu' nù. àwọn olùmọ̀ tí wọ́n wá sọ eléyìí wọ́n ní nǹkan tí kìí sọ̀ràn yẹn ọ̀nà mẹ́ta ló pín sí. alákọ̀ọ́kọ́ ni sunan, wa hiya ma wadaba alayha rasulullahi sallallahu alayhi wa sallam. gbogbo ntànàbí bá tẹra má ṣíṣe rẹ̀ tànàbí ọ̀pátì wọ́n lé léyìn ni wọ́n ń pè ní sunna. ẹlẹ́ẹ̀kejì ni mustahabbat, wọ́n ní oní tó ṣe yí pé fa'alaha an-nabiyyu sallallahu alayhi wa sallam ahyanan, anabi ṣe nígbà kan kò sì ṣe nígbà míì. walam yuwadhib alayha, ṣùgbọ́n anabi ò tẹ́ pẹlẹ́ mọ́. ṣùgbọ́n ẹlẹ́kẹta oní at-tatawwu'at oní ẹ̀sìn ní ta kọ́kọ́ túmọ̀ wípé ní tí èèyàn ṣe láti inú wa tí èsì pẹ́ẹ́rì kan pàtó ńlọ mu wa. ọ̀rọ̀ oríṣi kejì àwọn olùmọ̀ eléyìí wọ́n ní kò sí yàtọ̀ láàrin náfìlà àti tatawwu' àti sunna, nǹkan kan náà gbogbo ẹ̀. ọ̀rọ̀ oríṣi kẹta wọ́n ní sunna àti náfìlà àti mandub àti marghubun fi àti mustahab gbogbo ẹ̀ nǹkan kan náà ni. eléyìí la fara mọ́, kò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ torí kí ìmọ̀ ó lè bá a rọrùn láti ní. nítorí ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìyàtọ̀ láàrin gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nídìí àti wá mà. so náà ló sì fà á ló fi jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tó ń sọ nípa usulul fiqh á rí i pé wọn ò ṣe yàtọ̀ láàrin wọn
nípa lílò. lẹ́yìn eléyìí ó yẹ ká mọ̀ díẹ̀ nípa àwọn al-qawa'id al-fiqhiyya al-muta'alliqatu bin-nafli fi ash-shari'ati al-islamiyya. àwọn ìpìlẹ̀ fiqh, ìpìlẹ̀ tó jẹ́ òfin fúnra ara rẹ̀ ti fiqh tó ṣe wípé ó ń tọ́ka sí náfìlà nínú sharia islam. àwọn ìpìlẹ̀ òfin tó jẹ́ ti fiqh tí ń tọ́ka sí náfìlà. alákọ̀ọ́kọ́ nínú àwọn qawaid táwọn olùmọ̀ dárúkọ nípa an-nawafil òun náà ni pé an-naflu qismani. wọ́n ní oríṣi ọ̀nà méjì ní gbogbo náfìlà pín sí: mutlaqun wa muqayyadun bi waqtin aw sabab. náfìlà eléyìí tá a là. oríṣi kejì náfìlà tá a là pẹ̀lú àkókò àbí sábàbí. náfìlà alákọ̀ọ́kọ́ àlá òní mutlaq. náfìlà ẹlẹ́ẹ̀kejì òun lèyí tá a là pẹ̀lú àkókò àbí sábàbí. ìyàtọ̀ wà ń bẹ láàrin náfìlà tá a là àti náfìlà tá a là láwọn àyè kan. alákọ̀ọ́kọ́ òní wípé gbogbo náfìlà tá a là kò sẹ́ni tó mọ̀pin rẹ̀, kò sì sẹ́ni tó lè fòpin sí. gbogbo náfìlà tá a là ipe sábàbí báyìí ni ó bí o, àkókò báyìí la gbọ́dọ̀ ṣe o, kò sí ẹni tó mọ òpin rẹ̀, kò sì sẹ́ni tó lè fòpin sí. kànáfìlà ti sọlá, gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ yan náfìlà ti sọlá. ẹnì kò ní sọ fún ọ pé dandan méjì lọ gbọ́dọ̀ kí, mẹ́ta lọ gbọ́dọ̀ kí, márùn lọ gbọ́dọ̀ kí, mẹ́ẹ̀ẹ́dógún lọ gbọ́dọ̀ kí, kò gbọ́dọ̀ jogún lọ. torí pé nàwáfílù mutlaqa ni, nàwáfílù tá a là ni. bí okun bá ti ṣe ń bẹ lára rẹ̀, bó bá ti ṣe lálàáfíà sí, bẹ́ẹ̀ ló ṣe yan àwọn náfìlà yìí. sátì má lọ ntí ìsara rẹ̀ ma. bákan náà ni náfìlà tàwẹ̀ tó bá jẹ́ mutlaqa. ìyẹn kàn ronú lọ́kàn ara rẹ̀ kó n fẹ́ gbàwẹ̀ fọlọ́n, kó sì máa gbàwẹ̀ kó máa sínú, kó máa gbàwẹ̀ kó máa sínú lópin ìgbà tí o bá pé gbogbo oṣù lòun ò fi gbàwẹ̀. àbí kó sọ pé tíyẹn bá gbàwẹ̀ ọ̀sẹ̀ kan báyìí báyìí ní òrì àpẹẹrì rẹ̀. so eléyìí nínú àwọn nawafil mutlaqan. bẹ́ẹ̀ náà ni sàrà, ìyẹn kàn ń ṣe sàrà fáwọn èèyàn, ń ṣe sàrà ń ṣe sàrà ń ṣe sàrà. eléyìí bó bá ṣe tẹ́ lọ́rùn sí, bọ́lọ̀ ń bá ṣe fún lágbára sí ni. bẹ́ẹ̀ náà ni hajj, ẹni tó bá fẹ́ ṣe náfìlà hajj lẹ́yìn ìgbà tó ti sọ̀ràn yẹn, ìgbà tó bá lágbára, lópin ìgbà tí o bá ti tako òfin àwọn ìjọba tó ṣe pé wọ́n gbé kalẹ̀ láti fi tètò báwọn yóò ṣe máa ṣe hajj tí ó fi jẹ́ ní rọrùn, tí ó fi ní bí wàhálà. yàtọ̀ sáwọn náfìlà tá a là, ẹ̀rí pé àwọn náfìlà tá a là, ẹ̀rí pé wọ́n ní nọ́mbà, wọ́n ló ń kà, gẹ́gẹ́ bí àwọn náfìlà tá a máa ń yàn síwájú ká tó kí irun àbí lẹ́yìn irun. oníkálukú wa tí wọ́n bá bi wá léèrè pé náfìlà tá a máa ń yàn ká tó kí sọ̀láàtù subh, oníkálukú ọ̀dà ń pè rákà méjì ni. rákà mélòó wá láàkì ká tó kí sọ̀láàtù dhuhr, ààrẹ ń tí ó sọ pé rákà mẹ́rin, á sì rẹ̀ ń tí ó pè rákà méjì. mélòó láwàá kì í lẹ́yìn sọ̀láàtù dhuhr, ààrẹ ń tí ó sọ pé méjì, á sì rẹ̀ ń tí ó sọ pé mẹ́rin. mélòó ni wọ́n ní ká kí kátó kí sọláàtì làásìrì fẹ́ni tó bá fẹ́ nínú àdìsí tó bí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ pé sọ fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀, mẹ́rin tàbí méjì. lẹ́yìn sọláàtì magrib ńkọ́ kálukú pé méjì, àbí wọ́n tún sọ pé àyè tún wà láti kí jù bẹ́ẹ̀ lọ, kẹ́ bó sì wá nù àwọn àdìsí míì. lẹ́yìn sọláàtì ìṣá ńkọ́ wọ́n ní rákà méjì. àwọn eléyìí wọ́n pè wọ́n ní an-nawafilu al-muqayyada. bẹ́ẹ̀ náà ni tahiyatul masjid, oníkàlùkù wa ti mọ̀ pé tahiyatul masjid raka méjì ni. bẹ́ẹ̀ náà ni mo fẹ́ gbààwẹ̀ tá a máa ń gbà nínú oṣù Shawwal lẹ́yìn àwẹ̀ Ramadan, oníkàlùkù pé sáwẹ̀ mẹ́fà ń, torí pé kàlùkù ti mà wípé muqayyadun bil adad, ipò lóńkà, wa muqayyadun bi zaman, ó sì lákòókò, ó gbọ́dọ̀ jẹ́ pé nínú Shawwal kó sì jẹ́ mẹ́fà. eléyìí wọ́n ń pè ní nafilatun mutlaqa. ìyàtọ̀ àkọ́kọ́ nù wípé náfìlà tá a là òhun tiẹ̀ kò lópin,
ṣùgbọ́n náfìlà tá a là ó lópin. ìyàtọ̀ kejì wípé náfìlà eléyìí tó ṣe wípé ààlà ó ti tó wípé kí ẹni tó bá fẹ́ ṣe kọ́kàn dàníyàn kó n fẹ́ kírun lápèjúwe nísìnyí ó fẹ́ yan náfìlà èyí ṣe náfìlà kan tó jẹ́ pa ààlà ọkàn ronú wa náà ní kó fẹ́ yan náfìlà fọlọ́n ó ti tó pé tó bá débi tó ti kírun kọ́kàn dàníyàn kó fẹ́ kírun ni ọkàn fẹ́ gbààwẹ̀ ni èyí sì sáwẹ̀ ìjọ àtìní àbí alhamis àbáwọn àwẹ̀ tá nàbí sallallahu alayhi wa sallam tó là fún wa wọlọ́kàn ronú kó fẹ́ gbààwẹ̀ ó ti tó kọ́kàn dàníyàn kó fẹ́ gbààwẹ̀ yàtọ̀ sáwọn náfìlà tá a là ó gbọ́dọ̀ dàníyàn kó o sì tún ṣàfihàn kí ló dàníyàn rẹ̀ ayé an-niyyatu ma'a at-ta'yin ó dàníyàn ó tún ṣàfihàn kí ló fẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹni tó wọ mọ́sálásí tó fẹ́ kí rak'ata al-fajr yó dàníyàn yóò sì tún ṣàfihàn irun tó fẹ́ kí nínú àníyàn rẹ̀ torí àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa gbogbo ṣẹ kò ní jẹ́ ntọ́ dọ́gba pẹ̀lú ṣẹ̀ríà àyàfi pẹ̀lú àníyàn eléyìí ẹ̀rí kọ́ dàníyàn mutlaqan bó ló ṣe wá ṣàfihàn àfihàn ni pé mo fẹ́ kírun eléyìí tó jẹ́ rak'ata alfajr ratibata alfajr kò sọ pé ratibata alfajr ló fẹ́ kí náà kàn rẹ eléyìí ni wọ́n ń pè ní at-ta'yin rárá o ẹnìkan sọ pé káwé sókè àwọn èsì kọ́nyàn lánìyàn pípé wọ́n sọ pé náà wáyé tu torí kò sínú súnà anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ni wọ́n kàn kọ́ ibi tó bá débi tó dìda níyàn ọ̀nà tí yẹn máa gbá dà níyàn kì í wá sí pé gbólóhùn ọ̀dà níyàn báyìí báyìí pé náà wáyé tù táwa máa kọ́ ipe ẹ̀kọ́ ẹ̀ há o rárá torí ẹ̀ èèyàn dà níyàn báyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ gbààwẹ̀ ọjọ́ àràfà yóò dà níyàn kó n fẹ́ gbààwẹ̀ ṣùgbọ́n ti ọjọ́ àràfà wa bil munasaba a rí i pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn wa tó ṣe pé ńgbà tí wọ́n bá fẹ́ dà níyàn pé àwọn fẹ́ ṣẹ̀sìn kan wọ́n wàá tẹ̀wọ́ pẹ́rẹsẹ́ wọ́n máa tú àníyàn yìí dà sínú ọwọ́ ńgbà wọ́n bá tú dàábẹ̀ tán wọ́n wàá gbọ́ kékeré Allahu Akbar ó dàbí ìgbà tí wọ́n tún dànù torí pé nìṣẹ́ yẹn dà nǹkan nù ọwọ́ ńgbà tó tún gbé ókè ọ̀nà gbọ́ọ̀rọ̀ subhanallah tó ẹnìkan ní mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀mọ̀ pé àwọn èèyàn àgbóyè ẹ̀sìn Islam adúpẹ́ fọlọ́n wípé ó ti ń dé sáwùjọ àwọn èèyàn sì ń mójútó lọ́pọ̀lọpọ̀ ààyè ẹ̀rù tí ẹlòmíì ọba tún dání yóò tún wí sókè a sì ti mọ̀ wípé lábẹ́ òfin Ọlọ́run káwí àníyàn sókè ńkọ́ àdádálẹ̀ ọ̀tàkù lànà ànábì arákùnrin yẹn ó fẹ́ dàníyàn ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ kí sọ̀látù dhuhr ó wá sọ sókè bẹ́ẹ̀ nawaitu salata dhuhri fi masjidi nabawi iqtida'an bil imam wípé mo dàníyàn láti kí salatu dhuhr ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ wà wòkọ́sẹ̀ lè máa mú àfàwà kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn aláǹfààní àti gbọ́ntọ́ sọ wọ́n ní ẹ gbàgbé láti dákọ̀ lè máa mú àti déètì nígbà tí ẹ ti sọ gbogbo ètò ẹ sọ ẹ kẹ́ ẹ sọ kọ lè máa mú náà pé lè máa mú lágbájá ni ó sì kírun fún wa o déètì ọjọ́ náà ò ní ọjọ́ báyìí déètì báyìí torí kó lè bá a pé ó túmọ̀ sí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn Islam ká mọ̀ yìí pé àníyàn àṣírí ni láàrin ẹrú sọ́lọ́run ìtumọ̀ àníyàn nù àdìsọ́kàn àṣírí ni láàrin rẹ sọ́lọ́run torí ẹ̀ o bùkátà láti bọ́ ẹnìkankan gbọ́ ìwọ gan alára ahọ́n rẹ ò gbọ́dọ̀ rú wíyẹ́ lórí ntọ́nsọ̀n dípò kó bunra rẹ gbọ́ tó eléyìí jẹ́ ti àníyàn bẹ́ẹ̀ nínú ìyàtọ̀ tuntun wà láàrin náfìlà tá a là àti ìta àlà òun náà ní pé náfìlà eléyìí tá a là kò tọ́ka ṣe lákòókò tí wọ́n là gbọ́dọ̀ ṣe ẹ̀sìn nínú ẹ̀ gẹ́gẹ́ bí nísìn àsìkò tó rùn yọ lọ́wọ́ kéèyàn wá dìde kó n fẹ́ yan náfìlà araka méjì táǹbẹ̀ ọ́
ta ló ní kó ṣe bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lákòókò yẹn àkókò tó òrùn wà látàrí gangan tí ò tí yẹ̀ tàrí èèyàn ló ń fẹ́ yan náfìlà rákà méjì nínú ẹ̀ ta ló ní kó ṣe báwọn lákòókò yẹn torí pé nafilatun mutlaqa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ó fẹ́ gbààwẹ̀ ó wá ní màá sì gbààwẹ̀ kan fọ́lọ́run tó bá dijọ́ jimá tí ń bọ̀ yìí báwo ló ṣe gbọ́dọ̀ jẹ́jọ́ jimá torí pé ọjọ́ jimá anabi sallallahu alayhi wa sallam wọ́n kọ̀ fún wa láti dá sífáwẹ̀ yàtọ̀ sí náfìlà tá a yà èyí tá a là lápèjúwe èèyàn ti ṣe tawaf ọ̀rọ̀ kiri káàlẹ́ ọlọ́run ní Mẹ́kà bóyá látàrí pé ó lọ sí hajj àbọ̀ lọ sí umra àbótí ẹ̀ wà nítòsí Kaaba ló fi ṣe tawaf àtinúwá àsìkò tó wá parí tawaf yìí sí ó wá jẹ́ ẹ̀yìn salatul asr asiti makwa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn là gbọ́dọ̀ yan náfìlà kan lẹ́yìn salatul asr ṣùgbọ́n náfìlà eléyìí báyìí náfìlà tá a là ní anabi sallallahu alayhi wa sallam wọn lè gbọ́dọ̀ kọfẹ nìkan tó ṣe tọwáàfù léyìí ní àkókò kan lóru tàbí lọ́sàn láti kírun lẹ́yìn tọwáàfù rẹ̀ torí ẹ ẹnìkan ò ní sọ fún un pé ó ṣe yan náfìlà lẹ́yìn salatul asr nítorí pé irun tí ń kí irun tá a là ní. bẹ́ẹ̀ náà ni èèyàn fẹ́ gbààwẹ̀ yawmu Arafa ìjọ Arafa eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n lọ́lọ́ máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọjọ́ àràfà ni wọ́n fẹ́ gbà ọlọ́run wá ní kíjọ́ àràfà yẹn kọ́ bọ́ síjọ́ jimá ọmọ wa béèrè sálẹ̀gbà ọjọ́ àràfà yìí torí jọ́ jimá ni o sì lè gbà ṣèbá àràfà ni wọ́n fẹ́ gbà kìí síjọ́ jimá ni wọ́n fẹ́ gbà wẹ̀ àmọ́ àràfà ni wọ́n fẹ́ gbà ó ṣe déédéé jọ́ jimá ni kìí ṣe pé jọ́ jimá ni wọ́n di yàsọ́tọ̀ láti gbà wẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé yẹn fẹ́ gbà wẹ̀ ọjọ́ Àṣúrà yẹn ó wá bọ́ sí yawmu sabt wọ́n wá máa béèrè pé ṣé mo lè gbà àbí n lè gbà ó lè gbà torí pé àwọn ẹjọ́ Àṣúrà ni wọ́n fẹ́ gbà ọlọ́run kàn kọ́ pé kí Àṣúrà tọ̀tẹ̀ yìí kọ́ bọ́ síjọ́ as-sabt ni ìyẹn ọjọ́ sátidé so eléyìí jẹ́ ìyàtọ̀ àkọ́kọ́ àbí qaida àkọ́kọ́ qaida ẹlẹ́kejì òun náà ni pé an-naflu awsa'u baban min al-fard pé gbogbo ní tí a bá ti pè ní náfìlà ó fẹ̀ ju ọ̀ranyàn lọ torí ẹ ní qaida fiqhiyya kan fi sọ yìí pé yajuzu fi nafli ma la yajuzu fi fara'id ó máa ń tọ́ nínú náfìlà àwọn nǹkan tó ṣe yìí pé kò tọ́ nínú ọ̀ranyàn akramakumullah ìwọ lágbára láti dúró kírun ọlágbára láti dúró kírun ọwọ́ á máa jókòó kírun asù ìyẹn ṣera rẹ̀ àbí ò ṣera rẹ̀ ó ṣera rẹ̀ jìnnà nù torí pé irun tó kírun kò ní í jẹrun débi wípé èèyàn lè dìde kírun ṣùgbọ́n ayaya lèèyàn èèyàn ò lè sọ̀rọ̀ kọ́rọ̀ jáde dípò pé yóò lè ké fatiha yajibu alayhi al-qiyam ọ̀ràn èèyàn ló jẹ́ lórí rẹ̀ pé kó dúró ló dùn wọn tá a fi ké fatiha àti súra yìí nítorí qaida tó sọ yìí pé al-maysuru la yasqutu bil-ma'sur gbogbo ìta alágbára láti ṣe àgbọ́dọ̀ pátì nítorí ìta alágbára láti ṣe alágbára láti dúró ṣùgbọ́n alágbára láti ké fatiha àìlè ké fatiha kò lè jẹ́ àwáwí fún wa láti má dúró torí ẹni sìn yẹn wá ń kí sọlátù dhuhr àbí yẹn fẹ́ kí sọlátù asr ọwọ́ ayé pé mo máàmá fẹ́ jókòó ni kò burú ó sì máàmá má nírun nítorí pé ntọ́lọ́n fi pọ́ ọ́ láṣẹ ni pé kò dúró kírun wa qumu lillahi qanitin tó ìyẹn wá fẹ́ yẹn náfìlà ó ti dúró kírun sọlátù asr ọwọ́ afẹ́ yẹn náfìlà ó bá jókòó àwọn yẹn bá rí tó ń gbọ́wọ́ sókè wọ́n bá rí tó ń tẹ̀ wọ́n tún rí tó tún tẹ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá kí lẹ́ ń ṣe ńgbà tẹ kírun tán mò ń kírun ni mò ń kí náfìlà lẹ́yìn asiri ẹ wàá dúró kí ó wù mí pé kí n kí bẹ́ẹ̀ ó wù mí pé kí n kí bẹ́ẹ̀ ni kó sí tó burú bẹ́ẹ̀ ńgbà tó ti jẹ́ pé ìdajì ládàá ni ó gbà torí yajuzu fi nafila ma la yajuzu fi fariida bẹ́ẹ̀ náà ni ó fẹ́ gbààwẹ̀ Ramadan nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam la siyama liman lam yubayyit an-niyya min al-layl kò sáwẹ̀ fún gbogbo ẹni tí ó bá ti dà níyà àti gbààwẹ̀ látòru àmọ́ àwẹ̀ náfìlà
ọkàn lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ ni pé ìyá alágbájá bó ní so dáná ń dáná kí ló dé tó dáná mo sọ fún yín pé oúnjẹ ti tán lé kò burú aago mélòó la wá báyìí aago 10 àbọ̀ àárọ̀ ni tọ́ ọmọ sì ń gbààwẹ̀ náà nù kò sí ní tó burú bẹ́ẹ̀ ní òfin Ọlọ́run láwẹ̀ ti náfìlà torí yajuzu fi náfìlà mà la yajuzu fi fẹ̀ríìdà torí di eléyìí ọ̀rọ̀ ntú jẹmọ́ náfìlà ọ̀fẹ́ púpọ̀ ju òǹtọ́jọ́ ọ̀ràn àyàn lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kìí sọ̀ràn àyàn ẹni pé kéèyàn ó dìde kírun náfìlà bó tilẹ̀ jẹ́ pé ntọ́ dáa jù nú o torí pé onílàákà ìkan ò ní fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ńlá dànù bákan náà kìí sọ̀ràn àyàn kéèyàn kọjú sálù kíbìlà tíyẹn bá fẹ́ yan náfìlà lórí nǹkan àgùn rẹ̀ nígbà tó wà lórí ìrìn àjò bákan náà gẹ́gẹ́ bá a ti ṣe sọ ẹni tó fẹ́ gbààwẹ̀ kìí sọ̀ràn àyàn ní kókó dàníyàn látòru tó bá pàwẹ̀ náfìlà ló fẹ́ gbà kódà gan lọ́dọ̀ ìmáàmù Shafi'i àtàwọn Shafi'iyya wọ́n ní téèyàn bá dà níyàn kó n fẹ́ ṣe náfìlà kan bóyá àwẹ̀ bóyá àrùn wọ́n ní kékeré sí ọ̀ranyàn lórí rẹ̀ kó parí ẹ̀ ọ̀dà níyàn kó fẹ́ kí náfìlà araka méjì ní Allahu Akbar lọ́ba sì rántí pé ibi tó páàkì mọ́tò rẹ̀ sí ibẹ̀ ọgbàgbé kí sínú ẹ̀ lọ́ba sì túlẹ̀ wọ́n ní kò burúkú fi irun yẹn lẹ̀ kìí sì sọ̀ràn yẹn ní pé kó san padà lọ́dọ̀ ìmáàmù Shafi'i nù bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ìmáàmù Malik wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ náfìlà ọ̀ràn yẹn ní kó parí ẹ̀ tó o bá sì parí ẹ̀ ọ̀ràn yẹn ní kó san padà torí pé Ọlọ́hun ní wala tubtilu a'malakum ẹ má fọwọ́ ara yín bara yín sẹ́jẹ́ eléyìí jẹ́ ti àwọn Màlíkì àsọ̀ ti wọn ṣùgbọ́n o ẹnu gbogbo wọn kò igbe gbogbo náfìlà bó tilẹ̀ jẹ́ pé ìyapa inú ń bẹ láàrin wọn pé kì í sọ̀ràn yẹn ká parí ẹ̀ àbọ̀ràn yẹn ni ká parí ẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ tá a bá sì ti bẹ̀rẹ̀ rẹ̀ tá a parí rẹ̀ sọ̀ràn yẹn ni ká tún ṣe ìyapa wà ń bẹ o yàtọ̀ sí hajj tàbí umra ẹnu gbogbo olùmọ́kò ìpè ẹni tó bá ń ṣe hajj tó jẹ́ náfìlà tí ì sọ̀ràn yẹn àbí yẹn ń ṣe umra tó jẹ́ náfìlà lẹ́yìn tó ti ṣe umra rí láyé rẹ̀ ọwọ́ àmàmà ọwọ́ abáyàwó rẹ̀ lò pọ̀ lásìkò tí ń ṣe hajj àbí umra yìí hajj bàjẹ́ umra bàjẹ́ ọ̀ranyàn ló jẹ́ lórí rẹ̀ kó parí hajj tó bàjẹ́ o ọ̀ranyàn ló sì jẹ́ lórí rẹ̀ kó parí umra tó bàjẹ́ o yàtọ̀ sí lẹ́yìn ọ̀ranyàn ló jẹ́ lórí rẹ̀ kó tún wá tún wọn ṣe yóò wá tún hajj ṣe lọ́dún mi yóò tún umra ṣe lẹ́yìn rẹ̀ so bí náfìlà ti ṣe fẹ̀jù ọ̀ranyàn lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yàtọ̀ sí hajj tàbí umra téèyàn wà lọ sí hajj tí wọn máa bá jìjẹ tí ó pèsè bí náfìlà ni àìmọye tí mo ti ṣe láyé bẹ́ẹ̀ ni àìmọye tó ti ṣe láyé eléyìí ó gbọ́dọ̀ parí rẹ̀ ó tún wá tún ṣe wa atimul hajja wal umrata lillah Ọlọ́run ọba ní ẹ pé hajj yẹn àti umra fọlọ́. qaida ẹlẹ́kẹta anna man alayhi fardun hal lahu tanaffulu qabla adaihi bi jinsihi aw la. ìpè ẹni tí ìjọsìn kan tọ́jú ọ̀ràn àyàn tí ń bẹ lọ́rùn rẹ̀ tí ò tí ì ṣe ó lè fi ọ̀ràn àyàn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà kọ́mọ wa bá náfìlà lọ. akramakumullah èyàn ò tí kí sọ̀látù subh tààrọ̀ yìí ilẹ̀ sì ti má débi tó má dé yìí wọ́n wá lọ bá nulẹ̀ pé baba àárín lásùbà bẹ́ẹ̀ ni tí kì í àsùbà àwọn náfìlà ẹgbẹ̀rún rákà kan tí mo fẹ́ yàn ńgbà ń bá yàn tán ní wàá tó kí sọ̀látù subh sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀. àwẹ̀ Ramadan dé èèyàn wá sọ yìí pé fil haqiqa Ramadan ọdún yìí ó bá mi lórí pé mò ń gba àwọn àwẹ̀ náfìlà kan ó dìgbà mo bá gbà tán ná kémi ó tó wá gba Ramadan la ilaha illallah sọ ṣe àyè sì gbà yẹn bẹ́ẹ̀. èèyàn jẹ zakatul mal ó wá kó gbogbo dúkìá rẹ̀ ó kó gbogbo dúkìá jáde ó ní ẹ̀yin aláìní ọyọ máa kó kálukó kó tiẹ̀ kálukó kó tiẹ̀ wọn ni baba ṣe é dàníyàn pé zakalẹ yẹn no tatawwu wípé òun ṣe láti nu wa ni sósì tó eléyìí ìní qaida ẹlẹ́kẹta ń sọ nípa rẹ̀ wọ́n ní bákan méjì ọ̀ràn àyàn tá a jẹ́ gbèsè rẹ̀ ó lè jẹ́ ọ̀ràn àyàn tá kókó rẹ̀ fẹ̀ ó sì lè jẹ́ ọ̀ràn àyàn tá kókó rẹ̀ há tó bá jẹ́ ọ̀ràn àyàn tá kókó rẹ̀ fẹ̀ gẹ́gẹ́ bíi ká pé èèyàn ò tí kí sọlátul maghrib
oòrùn ti wọ̀ èèyàn ò sì tí kí sọ̀láàtùl maghrib èèyàn wá wọ mọ́sálásí àsìkò tó wọ mọ́sálásí sí a sì gbàgbọ́ wípé al-sahih pé àkókò maghrib náà fẹ̀ nítorí àdìsí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi hàn bẹ́ẹ̀ òun á wọ mọ́sálásí lásìkò tó wọ mọ́sálásí sí ó wá ń retí pé àwọn tí ń ṣàlùwàlá lóde wọ́n wọlé wá àwọn náà ti kí maghrib àwọn ò fi jọ láǹfààní àti kí jàmá ṣùgbọ́n kàkà kó wọn wá dúró tẹ́tẹ́rẹ́ kó wọn mọ retí wọn kó wọn fẹ́ dé téèyàn fi gbó kọtí èsì téèyàn jẹ́ kó wọn ó kí tahiyatul masjid náà ẹ̀mọ̀ kó jẹ́ maghrib kò tí ì kí àwọn jàmá wọ́n ti kí maghrib tán ìwọ̀n retí pé àwọn èèyàn ti ń ṣàlùwàlá lóde tí wọ́n bá dé àwọn ò fi jọ láǹfààní àti kí jàmá ṣùgbọ́n wọ́n sì ṣẹ̀ṣẹ̀ ń bomi lọ́wọ́ ni àyè sì gbà òun kó wọn fi kíráka méjì tahiyatan lil masjid kò sí tó burú nítorí pé àkókò maghrib náà sì fẹ̀ lópin ìgbà tí àkókò ìṣá ò tí wọlé bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ìyẹn ṣèlérí fọ́lọ́run wípé tí Ọlọ́run ọba tó bá fi lè fún bàbá òun tó wà ní dùbúlẹ̀ àárẹ̀ tó bá fi lè fún lálàáfíà òun ó gba àwẹ̀ ogúnjọ́ fọ́lọ́run àmọ́ pé àwẹ̀ yìí kìí sọ̀ràn yẹn lórí èèyàn tẹ́lẹ̀ òun lọ́ mọ̀ ọ́n mọ̀ sí lọ́ràn yẹn lórí ara rẹ̀ àwẹ̀ ọ̀ràn yẹn ogúnjọ́ ń bẹ lọ́rùn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ká má máa ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ká má máa ṣe bẹ́ẹ̀ ká máa lérí pé tí nǹkan kan bá ṣe á ṣe kinní kan tí nǹkan kan bá ṣe á ṣe kinní kan torí pé ọ̀nà kan lélẹ́yìn jẹ́ tọ́lọ̀ máa fi mówó kúrò lápò àhún ìwọ òkúkú ní náwó sọ́nà tọ́lọ̀ tẹ́lẹ̀ àfi tọ́lọ̀ ń bá fún ọ give and take lọ́ọ̀mà torí ẹ ìyẹn wá sọ pé wọn gba àwẹ̀ ogúnjọ́ àwẹ̀ ọ̀ràn yẹn yìí ń bẹ lọ́rùn rẹ̀ ẹ wá rí ọjọ́ jẹ́ yọmul ithnain afa àwọn ẹja jẹun pé là mọ̀ ń gbààwẹ̀ ṣé ìṣe àwẹ̀ ogúnjọ́ tẹ ẹlẹ́gbàá ńlẹ̀ tí ń san díẹ̀ rárá o àwẹ̀ ẹjọ́ àtìní mọ̀ ń gbà sòkè ló dé tí ọ̀gbẹ́ ìtọ́jọ́ ràn yàn lọ́rùn rẹ̀ tí fi ń gbẹ ìtọ́jẹ́ náfìlà torí pé àkókò tó fi lè gba ogún àwẹ̀ yẹn ọ̀fẹ́ torí kò sọ yìí pé ní kí a tí wọn bá ti gbádùn màá sì gba ogúnjọ́ fọ́lọ́run ní tẹ̀lé ń tẹ̀lé kò sọ bẹ́ẹ̀ so ìgbà tá kókó ọ̀ràn yẹn ti fẹ̀ kò sí ní tó burú pé kò ṣe náfìlà kó tó di pọ́ sọ̀ràn yẹn ṣùgbọ́n tí ọ̀ràn yẹn tó bá jẹ́ tó há tákòókò rẹ̀ há ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn pé kéèyàn ó rí i pé ọ̀ràn yẹn ló ń kọ́kọ́ mú gbọ́ kó tó di wípé yóò ṣe náfìlà pàápàá jùlọ tí náfìlà yẹn bá jẹ́ ẹ̀yà ntí ọ̀ràn yẹn rẹ̀ ń bẹ lọ́rùn èèyàn lápèjúwe àti ìkírun olùpẹ̀rún ṣe ìkọ́ọ̀mà àsìkò tí wọ́n ń ṣe ìkọ́ọ̀mà lọ́wọ́ yìí ni wọ́n bá dìde ló bá ṣe Allahu Akbar kó fẹ́ yẹn náfìlà rákà méjì kọ̀tọ́ kó yẹn náfìlà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìkọ́ọ̀mà bẹ́ẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọ́ọ̀mà ó súnmọ́ pèsèjú kan sí méjì sísìn wọ́n ṣe ìkọ́ọ̀mà ó wá bẹ̀rẹ̀ sí ní yẹn náfìlà kọ̀tọ́ nítorí pé ma qaraba shay'a akhadha hukma gbogbo nítorí bá ti lè súnmọ́ nǹkankan ìdájọ́ kan náà ni wọ́n máa jọ nínú ṣẹ̀ríà eléyìí ó mú wa mà irú bọ́pọ̀lọpọ̀ tí sì máa ń ṣe láwọn mọ́ṣáláṣí wípé wọ́n ti fẹ́ ṣe ìkọ́ọ̀mà ó ti jókòó ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀ o ó ti rí bàbá tó ṣe ìkọ́ọ̀mà pé ń lọ di gbòǹgbòǹ gbà náà ni wọ́n wá dìde wọ́n fẹ́ yan náfìlà rákà mẹ́rin eléyìí tó túmọ̀ sí pé bọ́yá ni ó fi báraka àkọ́kọ́ pẹ̀lú ìmáàmù bẹ́ẹ̀ náà ni ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́ ìmáàmù ń ṣe kútúbà lọ níjọ́ jùmùà ìmáàmù ti fẹ́ wá parí kútúbà ó ti dórí pé ń ṣàdúà ẹni tó wá wọ mọ́sálásí ó wá bẹ̀rẹ̀ sí ní kí tahiyatul masjid tó sì máa yí pé kó tó parí tahiyatul masjid yẹn ó súnmọ́ kí ìmáàmù ó ti rùkú ní raka alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ lọ kí tahiyatul masjid kó tó di pé ìmáàmù parí kútúbà tó kírun pẹ̀lú ìmáàmù bẹ́ẹ̀ náà ni àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn rẹ̀ ń bẹ lórí wa Ramadan náà sì ti dé ẹnìkan wá ní òun fẹ́ yẹn náfìlà torí pé bọ́ síjọ́ àtìní òun máa ń gbàwẹ̀ àtìní náfìlà ló ń fẹ́ fi tòní ṣe kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni hajj èèyàn ò tí ì ṣe hajj ọ̀ràn yẹn èèyàn wá ní ìtumọ̀ kọ́kọ́ fẹ́ ṣe yí báyìí
náfìlà mo fẹ́ fi ṣe kọ̀tọ́ ọ̀ranyàn ló gbọ́dọ̀ ṣe tó o bá sì kọ̀ láti sọ àníyàn rẹ di tọ̀ranyàn hajj yẹn ó yí padà yóò di ọ̀ranyàn mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lówó jama ẹni tó ṣe pé kò tí ì yọ zaka sọtọkiru rẹ lọ ṣe sàrà zaka lọ́kọ̀ọ́kọ́ yọ ná nígbà tó o bá yọ zaka yẹn tán ọ wà lọ ṣe sàrà lẹ́yìn eléyìí ká bẹ̀rẹ̀ látòrí irun àwọn náfìlà tó wà nínú irun tá a bá wo as-salah irun táǹkì bó tilẹ̀ jẹ́ pé ká máa pè ní as-salah ńlọkàn tí wàá balẹ̀ sí jù kìí ṣe ká máa pè ní irun àmọ́ bí tí wọ́n ti rí gbólóhùn irun yẹn ṣùgbọ́n tá a bá pè ní as-salah kò ní sí iyèméjì nípa rẹ̀ ṣùgbọ́n ti mọ gbogbo wa lẹ́nu díẹ̀díẹ̀ náà la máa gbà nítorí pé àkọ́kọ́ ẹni kọ́kọ́ pè ní irun ẹ mọ̀ pé àwọn èèyàn di mùsùlùmí ni àmọ́ ní tó fà á tán fi pè ní irun ẹ sì mọ̀ pé náà lẹ́nìkan wò tó fi sọ pé àwa Yorùbá ó súnmọ́ kó jẹ́ pé oòrùn là ń sìn tó ní irun pé wọ́n kí oòrùn wọ́n kí oòrùn kí ó i àti o nínú àwọn alifábẹ́ẹ̀tì tí wọ́n máa ń pàkàrẹ́ fún kan ni aha torí ẹ̀ wọ́n á ní ó ṣeéṣe kó yẹ pé oyún ni Yorùbá gbé sọnù wọ́n á sọ pé wọ́n kí oòrùn ni wọ́n á ní kírun wọ́n kírun oòrùn wọn kí torí ẹ̀ yaani firaran min al-labsi wash-shubahat tó a bá lè máa fi kọ́ra pé as-salah àwọn èèyàn bá gbà náà ni az-zaka kí ló dé tá a rọrọ mi fún tu saka Yorùbá náà ní saka so alhamdulillah yóò sì ti mọ́ra ẹ̀ náà hajj náà ni fa-salah salah torí àwọn salawati tá n kí yìí báyìí àwọn ní ìjọsìn tó ga jù nínú àwọn ìjọsìn tá n fara ṣe ọ̀ranyàn rẹ̀ ló ga jù nínú gbogbo ọ̀ranyàn a jẹ́ pé náfìlà rẹ̀ náà ni ó ga jù nínú gbogbo àwọn nawafil ó wà nínú hadithi Thawban radiyallahu anhu eléyìí tí imaamu ibn Majah tí wọ́n gbé jáde anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní istaqimu walan tuhsu wa'lamu anna khayra a'malikum as-salah wala yuhafidu ala al-wudu'i illa mu'min wọ́n ní ẹ dúró dọ́gba o ẹ sì lè sàti dúró dọ́gba ìyẹn ni pé ẹ dúró dọ́gba o ẹ sì lè sàti dúró dọ́gba pín gbogbo bí ẹ bá ṣe gbìyànjú tó tafsiri kejì ẹ dúró dọ́gba o nítorí pé ẹ̀san ńlá ń bẹ fún dídúró dọ́gba eléyìí tó ṣe pé ẹ lè kà tẹ́ ẹ bá gbìyànjú ẹ wa'lamu ẹ sì mà dájú anna khayra a'malikum as-salah péyì tó lóore jù nínú àwọn sẹ́yìn òun náà ní as-salah àdúpẹ́ fọlọ́n tó sì wá mùsùlùmí tí mójútó as-salah wàláhì ó kú oríire ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ wala dhikrullahi akbar as-salah tó sì ń bẹ ní ìtọ́gàjù pákáleke fúrọ̀dẹ́n wàhálà kò ní ráyè dé inú gbáyàwó tó ń ṣe sọ́lá yàtọ̀ sẹ́ni tí ì ṣe sọ́lá ẹni tí ì ṣe sọ́lá ẹ̀rí pé jojúmọ́ nínú wàhálà náà ni nínú wàhálà náà ni. bákan náà ó tún wá nínú àwọn ẹ̀rí tí ń fọlá tí ń bẹ fún as-salati hàn wá wípé tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bọ́ kọ́kọ́ ṣèṣirò rẹ̀ fún wa nínú gbogbo sẹ́ta gbélé ayé ṣe òun náà ni as-salah ẹni tí sọlá títí ẹ bá da aflaha wa anjaha yóò ṣoríire yóò sì yege wa in fasadat faqad khaba wa khasir ẹni tí irun tiẹ̀ tó bá jẹ́ irun tí ò da onítọ̀hún ti ṣòfò ó sì fìdí rẹmi fa in intaqasa min faridatihi shay'un ẹni tí nǹkan kan bá wá dínkù nínú sọláàtì tó ṣe tọ́jú ọ̀ràn àyàn rẹ̀ nílé ayé ń bì qala rabbu azza wa jal ọlọ́run ọba wa tó ga tó gbangban yóò wá sọ fún àwọn màláíkà unzuru hal li abdi min tatawwu' ẹ yẹ̀ wò ǹjẹ́ rú mi ní àwọn sọláàtì kan tó ṣe láti inú wa nílé ayé bí ọba oníkẹ́ ọba aláàánú ó ti mọ̀ ọ́ kí ẹ sì pé kó mọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n
ó ń ṣe àfihàn rẹ̀ fẹ́ni tí ó bá pé àbòsí lọ́lọ́run fi lágbájá sí àlìjánnà. àwọn màláíkà wà wò Ọlọ́run ní kí wọ́n wò wò kí wọ́n fi kún ọ̀ranyàn rẹ̀ nítorí kí sọ̀láàtì rẹ̀ ó lè bá a pé. báyìí náà ni wọ́n ṣe ṣe fún zakati rẹ̀, bẹ́ẹ̀ náà wọ́n ṣe ṣe fún àwẹ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe fún hajj rẹ̀. torí rẹ̀ àṣẹ hajj náfìlà náà sọnù, àṣẹ sọdáka tá à ń ṣe náfìlà òun náà sọnù, àṣẹ àwẹ̀ náfìlà tá à ń gbà náà òun náà sọnù. hadithi yìí Abu Dawud àti àwọn míì ni wọ́n gbé jáde, ó sì jẹ́ hadisi tó gúnrégé. nínú àwọn nǹkan tó tún tọ́ka tí ọlá ti ń bẹ fún àṣelọ́lá as-salat òun náà ni hadith èyí tó tọ́ka sí pé ó ń bẹ nínú àwọn nàwáfìlì yìí tó ṣe pé ṣíṣe rẹ̀ ó lóore ju ilé ayé àti ti ń bẹ nínú ilé ayé lọ. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ ya ńlá wa Aisha Ọlọ́run ọba kó yọ́nú sí wọn látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n ní raka'ata al-fajr khayrun min ad-dunya wa ma fiha. raka méjì eléyìí tá a máa kí síwájú ká tó kí sọláàt as-subh wọn ló lóore ju ilé ayé lọ àti gbogbo ntí ń bẹ nù ilé ayé. ẹnìkan gbọ́ àdé sèyí lọ́ba yín mú òní tó ìyẹn àfa náà lẹ́ẹ̀mọ̀ òun wá tó wọn fi ra búrẹ́dì jẹ, òun wá tó wọn fi rẹwà jẹ, wọn á ní rakata al-fajr khayrun min ad-dunya wa ma fiha. pé ṣé rakata al-fajr dàbí búrẹ́dì àtẹ̀wá ni? Ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tọ́pọ̀lọ́ rẹ̀ tí ó sọnù. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa àtúmọ̀ tó ga jù, wọ́n sọ fún wa nípa ọlá tó ga jù. ìrònú tiẹ̀ ti wá parí sí di náírà ń kóbò pé tí nǹkan ọba ti jówó kò sóore ń bẹ̀. a'udhu billah. tí wọ́n bá wá bí wá léèrè ikú ẹ̀dá kun torí tọ́lọ́ ẹ má sábòsí o, èèyàn mélòó nu wa ló kí rak'ata al-fajr lónìí? ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn ni wàláì